ọmọ ní àìsàn ẹjọ́ gbogbo àwọn olórìṣà àti gbogbo àwọn babaláwo eré ẹjọ́ ìgbà mi nǹkan tí crime tí mo kọ́kọ́ mí ni pé mo fi muslim lẹ̀. ó fi kí ni lẹ̀. mo fi ṣe muslim lẹ̀ pé mo ń lọ ìṣẹ̀ṣe kò sẹ́ni kankan tó fọ̀ sí mi òrìṣà tó wà lórí mi òrìṣà yẹn ó sì fi ń fi ara hàn láti inú àlá. bẹ́ẹ̀ báwo lọ́lọ́run ṣe Elédùmarè ṣe máa ń communicate pẹ̀lú wa through àlá ló fi máa ń communicate pẹ̀lú wa. Ọlọ́run bá ó kẹ́ mi gidigidi gan nígbà táwọn òbí mi understand mi nínú àlá ni mo máa ń fi rí gbogbo ẹ̀ má rí òrìṣà Ọ̀ṣun wọ́n máa kọrin Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyìn wọ́n ń pa ìṣẹ̀dá mi lára wọn sì mọ̀ pé òrìṣà ló ń jà wọn bí báyìí dáàdì mi wà ní ibùdó ẹ̀sán wọ́n tó wà ní stroke. lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n wá mú kúrò ní ọ̀dọ̀ wa wọ́n ní bàbá òun ní stroke. àmọ́ mi náà wọ́n sì wọ́n kàn rí kọ́ba padà wọ́n sì pè wọ́n ní pé àwọn náà ó ti bẹ̀rẹ̀ sí rẹ̀. òòṣà ti ń bínú. mọ́mì dáàdì kò ṣe kí ló ń ṣe òòṣà tó wà lórí mi ló ń bínú ẹ má jọ kọ́ pa yín torí dáàdì nínú àláwọn tí wọ́n rí correct in peace wọn so dáàdì ẹ wọ́n láti wà careful wọ́n mi láti wọ ẹjọ́ ẹ fi mí sílẹ̀ ẹjẹ́ ìṣayé mi tó ṣe wù mí mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé òòṣà ló ń dà mí láàmú I am not crazy I am not stupid and daddy my father too is a low-key a traditional man he used to carry sacrifice. low-key a traditional man. bẹ́ẹ̀ni wọ́n máa ti gbẹ́bọ rí dáadáa fún ẹ̀mí wọn ni wọ́n mi rò bá wọ́n ṣe nǹkan bad mọ́ wọ́n ṣe nǹkan bad fún títí ẹ̀bọ tó gbé mi wá mọ̀ èyí tó kú ìwà tó ń gbẹ́bọ yẹn wọ́n sọ fún mọ́mí pé wọ́n ṣàlàyé wọ́n nítorí ẹ̀mí wọn fi gbẹ́bọ náà pé mọ́mí mi ò understand so daddy mi is a low-key traditional man omi bí mo ti ṣàn wá gangan wọn ní omi ọ̀ṣẹ́ tó Ẹ̀dó àti Oǹdó ó intersect àwọn orílẹ̀-èdè omi yẹn ó sì omi yẹn ó lọ gbọ́rọ̀ omi yẹn sì máa ń swallow màálù so omi yẹn ó lágbára gidi. wọ́n ti gbé mi lọ sí facility méjì first facility sọ gbé mi gba àwọn wèrè ni àwọn tó normal àwọn drug addicts kódà kan hospital ìjọ sọ́kọ́ wọn tó gbé mi lọ nígbà tí wọ́n rí hospital nígbà tí wọ́n rí oògùn tó fún mi ní fẹ́ máa yẹn sọ pé Ọlọ́run máa jẹ pé ṣé mo ya wèrè ni pé mi ò ya wèrè kọ́ ṣe fún mi ní irú oògùn yìí. wọ́n á ṣe wá fún ní oògùn wèrè láì ya wèrè. ok ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ tí ẹ morúkọ dókítà tí ó sọ kíní yẹn. bẹ́ẹ̀ni Abu Husseini òun ni the second doctor tó ló ní pé mọ́mì mi ju gbogbo àwọn oògùn yìí nù. ṣé mọ́mì yìí wá sí rehabilitation. bẹ́ẹ̀ni wọ́n wá sí rehabilitation center the second one tó dé àwọn ọmọ mi lọ sí nígbà tó mú mi lọ sílẹ̀ Olive Prime ní hospital kọ́kọ́ gbé mi lọ sí láti gbé mi lọ then the second hospital gbé mi lọ ní Abu Husseini hospital Abu Husseini hospital kọ̀ dàbí títí ìṣẹ̀ṣe but it is the Muslim way but àwọn náà kò yé wọn mọ nǹkan tó ń ṣe mí òun ní títí ìṣẹ̀ṣe òrìṣà tí bá fi lè gba òrìṣà ní gbogbo nǹkan tó ń dùn mí báyìí òun nínú àbí tí wọn bá yẹ kí n gbà máa kú kò sí ìwé kankan bẹ́ẹ̀. wọ́n mọ̀ bá kú níbí yìí ní òde lè dédé tì síta. ọ̀dọ̀ ọba ìlàmọ́ mi tẹ́ bá wo fídíò ẹjọ́ ẹ fi mí sílẹ̀ ẹjẹ́ ń fi ayé mi ẹjẹ́ ṣe ayé mi tó fi wù mí nígbà tó yá máa padà wá sílé ẹ má dààmú mi tẹ́ bá mọ́mí ẹ̀rí sẹ́rí kò ń ṣe pé mọ́mí dádì tẹ́ bá dààmú mi ẹ máa pàdánù ẹ̀mí òótọ́ ni o ti ń ṣe pẹ̀lú tẹ́ bá dààmú mi sí ẹ máa pàdánù ẹ̀mí ni. ìwọ tó wọ́n ti dààmú ẹ báyìí nítorí ọmọ yìí lè rìn dáadáa báyìí tẹ́lẹ̀ láti gbà bó ṣe débì báyìí kò lè rìn mọ́. ẹ má dààmú mi mọ́ mi. kò lè rìn níṣẹ́ kò lè dúró láàrin ìṣẹ́jú kan méjì láì ṣe wípé. I am okay mommy I am not sick I am not mental tẹ́ ẹ bá mọ ìdùnnú tí sọ fún mi. mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ẹ ní sùúrù ẹ ní ọmọ ọdún mélòó ni. 26. Everybody has the right to choose whatever religion it is they want to choose. And ìṣẹ̀ṣe mo ti choose nǹkan tí mo fẹ́ ṣe tí màá fi kú nìyẹn oníṣẹ̀ṣe máa fẹ́ ọmọ oníṣẹ̀ṣe máa bí. So mọ́mí àti dájú ẹjọ́ ẹ fi mí sílẹ̀ ẹjọ́ tẹ́ ẹ bá fẹ́ mọ́mí ẹjọ́ tẹ́ ẹ bá fẹ́ nǹkan ṣe torí òrìṣà ló ń jà mí bá ló ń bá gbogbo ẹni sùúrù ṣé ẹ kàwé. mo gbọ́n mo kàwé mo orí mi gbọ́dọ̀. ilé ìwé wo lẹ lọ. mo lọ sí Middlesex University Dubai mo lọ sí Edu Zaria mo lọ sí Hamza International School mo lọ sí Capital Science Academy and I've traveled to like more than 5 countries. Can you mention some of them? I've gone to UK, US, South Africa, Dubai and Oman. Okay. So ṣàtúwà ń bẹ ìgbà tí dáàdì mi àti mọ́mì wọn kọ́kọ́ fi ọwọ́ síbẹ̀ pé kíkún wọn ṣe kékin ṣẹṣẹ ní ẹ̀yìn mi wọ́n wá tọ́ni ẹ̀ níwájú wọ́n fi wá gbé mi kúrò níbi wọ́n wá gbé mi lọ sí ilé wèrè nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o. èmi àti wèrè àjọ ń jẹun àjọ ń mu wọ́n jọ ń fún wa lábẹ́rẹ́ wọ́n sì ń fún mi lóògùn wèrè tó kìíní yẹn wá bẹ̀rẹ̀ sí affect mo ti fẹ́ kú.
mo sá kúrò nílé ni I've baited mo sá kúrò nílé ni. àní mò ń sọ fún yín pé wo tí mo ṣe ń sọ̀rọ̀ báyìí ẹ̀rù tẹ̀ ń bà mí torí àwọn orúmọlẹ̀ wọn wà ń bíbí ṣebí èmi lẹ rí inú fídíò pé mo ti fẹ́ kú bá ọba ìlà nǹkan tó kàn ṣe ni kọ́kọ́ dáfá nígbà tó dáfá ifá tó jáde ní ọ̀bàrà òtúrá pẹ̀lú ọ̀bàrà òtúrá sọ̀rọ̀ nípa ẹkùn mi ó sọ̀rọ̀ nípa ẹsẹ̀ mi ó sọ̀rọ̀ nípa gbogbo ẹ̀ wọ́n wá máa bẹ̀rẹ̀ pé kí ni ẹ̀rọ wọ́n á lọ ṣe ẹ̀rọ fún mi wọ́n ṣe fún mi ní oògùn yẹn báyìí ọmọ kan dìde padà ikùn mi náà tó ṣe fún mi ní ẹ̀rọ nìyẹn o tí mo ṣe bẹ̀rẹ̀ sí ń dìde padà tó ṣe lọ bọ̀ ọ̀ṣun fún mi tán báyìí ọ̀ṣun tún gbè mí mo tún fìlì ẹ̀ ní gbogbo ara mi tí mo ṣe bẹ̀rẹ̀ sí ń rìn nìyẹn. ìdúbílẹ̀ àìsàn ni dádì mi wà báyìí dádì mi wà ní hospital báyìí torí òrìṣà ń deal pẹ̀lú wọn lọ́wọ́ ẹ̀mọ́mì mi ó rẹ ẹ̀mọ́mì mi díẹ̀. bẹ́ẹ̀ ni mo mọ̀ torí wọ́n ti sọ fún mi nínú àlá mo ti rí nínú àlá kódà gan ikú gan ni wọ́n ní kó ọmọ fẹ́ pa wọ́n tẹ́lẹ̀ torí ẹ̀bùn àlá lọ́lọ́run fi dá mi pẹ̀lú. bẹ́ẹ̀ ni ó lè òrìṣà tó ń ṣe ìdílé dádì mi tí dádì mi ò fẹ́ gbà orúkọ òrìṣà náà ni Ohaibo deity àti òrìṣà ọ̀ṣẹ́ kábíyèsí tí mo fi ń sọ lọ́wọ́ ara mi sì ń gbọ̀n Edo State ni bẹ́ẹ̀ ni ilé eégún láti jáde eégún Ẹ̀gbá tó ń jó nínú iná kókó Ẹ̀dó Ìkákùmọ̀ àwa là ń jọba ní Ìkákùmọ̀ village Ajoto royal family so I'm a princess by birth. ẹ lè post ẹ you are welcome to post it ẹ lè post ẹ kódà mo fẹ́ tí gbogbo ẹbí mi gbọ́ torí ó ti fa wàhálà gidi gan kalẹ̀ so wọ́n láti mọ̀ dáàdì mi wọ́n ní pé àwọn ò gbàgbọ́ pé 3 generation kò sí nǹkan kan tó ń jẹ́ bí ìṣẹ̀ṣe tó kí ló wá dé ibo ní ìṣẹ̀ṣe tèmi ti wá wọ́n ti gbàgbé pé nídìí ilé ẹyọ kankan wọ́n máa ń tú òrìṣà máa ń ròyàn ó máa ń ro ẹnìkan nínú ìdílé àwọn èèyàn tó pọ̀ but nǹkan tí mi ò rí láyé mi ni pé mo ti fẹ́ kú and immediately tó báyìí láti fún mi lọ́rọ̀ kí mo mu mo sì padà wá sí ara mi sì padà wá.